tọ̀ kọ́lọ̀ Elédùmarè ọba ògóògó kó ṣíjú àánú rẹ̀ wò wá, kó ṣíjú àánú ẹ̀ wò wá, kó jẹ́ ká rí gbà lò lókè èèpẹ̀. Tẹ́ ẹ bá wo bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́, ẹ rí i pé omi ti fẹ́ tẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Àti wáyé ọjọ́ ìbà lọ́wọ́ rẹ ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní, ìbà lọ́wọ́ yín o. Ìbà dá gbọ́ngbọ́n bàbá kókó, èrò àpàtà bàbá lóṣùn. Ìbẹ̀yìn ọmọ kéékèèké bẹ́ẹ̀ ni ìbẹ̀yìn àgbàlagbà nínú ilé yìí. Àríbá yín lónìí, ẹ jẹ́ kójú àwa náà ṣe o. Ẹ má jẹ́ àṣìlẹ̀tẹ̀ ká má tójú ilẹ̀ mọ́lẹ̀, kẹ́gun ayé kó má gun wa lẹ́sẹ̀, ká má tẹ̀sọ àwọn àgbàlagbà mọ́lẹ̀. Aṣọ ọ̀ka ènìyàn kọ́lọ́ ọba tó láyé kó má jẹ́ ká tẹ̀ ẹ́. Ọlọ́run àánú yóò bá wa dá ọwọ́ lé Nàìjíríà. Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní yóò dá ọwọ́ lé ilẹ̀ Yorùbá, yóò dá ọwọ́ lé ilẹ̀ Yorùbá. Ṣé ẹ mọ̀ pé main target nínú gbogbo kíní tí ń bọ̀ tá à ń wò wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, main target ilẹ̀ Yorùbá ni. Ilẹ̀ Yorùbá ni main target. Wọ́n target wa, wọ́n target wa. Ṣùgbọ́n eléyìí tó ṣe kókó jù ń bẹ̀ ni wípé tá a bá sọ bó ti yẹ ká sọ, àwọn tí ó bínú ó bínú o, ṣùgbọ́n àwọn tó mọ̀rọ̀ gbọ́ wọn ó gbọ́ lágbọ́yé pẹ̀lú wa. Ẹ rí wípé kọ́rọ̀ èyí tó dá bó ṣe dà yìí, ọ̀rọ̀ ìlú yìí kó tó dá bó ṣe dà yìí, gbogbo ẹ̀ kò sẹ̀yìn àwọn olóṣèlú ilẹ̀ yìí o. Àwọn ọ̀jẹ̀lú tá à ń pè lóṣèlú, àwọn ni wọ́n da omi àlàáfíà orílẹ̀-èdè yìí, àwọn ni wọ́n dàrú. Àwọn ni wọ́n sọ di bó ṣe dà yìí tí gbogbo rẹ̀ ò fi lójútùú mọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀, ọ̀pọ̀lọpọ̀ sì mọ̀ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn òun wá ló kún wọn ní apá tọ́rọ̀ yìí fi ń rí báyìí. Àwa aráàlú ni púpọ̀ nú ẹ̀ ó wá látọwọ́ àwa aráàlú. Àwa tá à kíà pẹ̀lú ọjọ́ ọ̀la wa, tó jẹ́ pé tá a bá ti rárá ṣe agolo kan, ètí ń ṣe wá ti tán. Àwa tá à ní ronú táwa náà ó jẹ lọ́la àfẹ̀ní nìkan. Èní nìkan, ìwọ tó bá ti máa lé òní nìkan nínú ìrìn àjò rẹ, ìtì máa padà ṣẹlẹ̀ sínú àwọn oní irú ẹni bẹ́ẹ̀, òní irú ipò tí Nàìjíríà wà lénìí. Tẹ́ ẹ bá wo gbogbo àwọn nǹkan tó ti lọ látẹ̀yìnwá tá a ti sọ lórí ìkànnì yìí, tá a bá sọ fún yín pé a tún wà nírú ipò tá a wà lénìí pẹ̀lú ìjọba tó wà ń ta lọ́wọ́lọ́wọ́, kò sẹ́ni tí ò ní jiyàn. Ẹni tó bá máa ń bá ìrìn àjò fídíò mi lọ látẹ̀yìnwá, gbogbo fídíò tí mo ṣe láti 2022 before election lẹ́sẹ̀ year 2020 tí mo ti ń ṣe àwọn fídíò yẹn bọ̀ lóríṣiríṣi, òwe kan wà tí mo máa ń pa always ń bẹ̀ wípé ọ̀rẹ́ tá a bá ń ṣe, tá a bá ní ká yọ oúnjẹ kúrò níbẹ̀, ọ̀tá là á ṣe gbẹ̀yìn. Ọ̀tá òun ló délẹ̀ fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Gbogbo èèyàn ò sọ̀rọ̀ lórí nǹkan kan ju ebi lọ. Ebi. Ráìsì tá a rà ní 25,000 ó wá di 70,000. Ó wá lọ sí ipò 100k. Arabi tí wàhálà ti bẹ̀rẹ̀ tó ti bájọba wọn nìyẹn o. Mo dẹ̀ pariwo nítorí ìfẹ́ tí mo ní sí bàbá. Mo pariwo gan, but àwa nìkan là ń pariwo, àwa tá a rò òdodo ọ̀rọ̀ ọbẹ̀ là ń pariwo. Àwọn èèyàn kan bẹ tí ń tẹ̀lé bàbá
tó jẹ́ pé àríjẹ nídìí mọ̀dàrú ni, ìdí kó bàjẹ́ làwọn ti ń gbádùn. Tí nǹkan bá ṣe ìjọba bàbá lónìí, tí ìjọba míì bá ṣẹlẹ̀ lọ́la, ẹ̀ tún bá wọn bẹ̀, wọ́n tún gbàjọba yẹn jẹ́. Ara àwọn èèyàn tó jẹ́ nínú ìjọba Buhari tó kù díẹ̀ kí bàbá ó gbàjọba lọ́wọ́ bàbá Buhari, tó jẹ́ pé wọ́n tó switch sọ́dọ̀ bàbá. Àwọn àríjẹ nínú mọ̀dàrú tá à ń sọ nìyẹn. Mo mọyì àwọn èèyàn tá a dìde fún ìjọba bàbá Buhari, tá a campaign fún, tá a ṣe wàhálà fún ìjọba yẹn. Irú èmi mo wà nínú wọn tí mo tẹ̀lé títí dópin. Nígbà tó dópin, tó di pé bàbá Bọ́lá Ahmed Tinubu ń contest, bàbá Buhari wá bẹ̀rẹ̀ sí ní show body language, ni mo switch kúrò lọ́dọ̀ bàbá Buhari tí mo bínú tán nígbà yẹn. Tí mo fi sọ fún pé tí bàbá bá fẹ́ kí orílẹ̀-èdè yìí ó tò, tó bá fẹ́ kí orílẹ̀-èdè yìí ó tò, kó continue pẹ̀lú tó ti ń ṣe yẹn. Wọ́n tó bá fẹ́ dàrú, kó gbéjọba rẹ̀ lé Fúlàní lọ́wọ́, kó wá ohun tí ó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Nígbà yẹn mo padà lẹ́yìn ẹ̀. Àwọn ọ̀rẹ́ mi kan mọ̀ tó máa ń pè mí wọ́n ní àti bí Buhari rẹ̀ náà lọ tẹ̀lé. Nígbà tí mo dẹ̀ gbé bàbá Tinubu dé, bàbá Tinubu dẹ̀ ni mo ti gbé òun dání láti 2011 with the hope pé làákàyè ń bẹ fún, ó sì mọ bí ẹ ṣe máa strategize. Bọ̀ bàbá débẹ̀ tán, ipa bàbá gan ò ká. Ẹ má jẹ́ ń parọ́ tàn yín jẹ, ipa bàbá ò ká ni o. Ipa rẹ̀ ò ká pa. Ní tó bá dẹ̀ mú irú Bọ́lá Tinubu tí ipa rẹ̀ ò bá fi ká, ó ní mo ṣe pálásàmọ̀ fún wọn gbà yẹn láti bí oṣù 6 sẹ́yìn. Wípé ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ ìdání, ẹ jẹ́ kó oníkálùkù máa bá tiẹ̀ lọ. Kì í ṣe dandan ni kí Nàìjíríà wà lójú kan. Kì í ṣe dandan ni kí ìran Yorùbá ó jẹ́ ìran Nàìjíríà. Ẹ jẹ́ kí ìran Yorùbá máa bá tiẹ̀ lọ níbi tá a bá dé yìí. Ọmọ Yorùbá ló lè ṣe, ọmọ Yorùbá ló lè ṣe, olóṣùn adébítadélé ni. Apòwe, apàṣàmọ̀, kò sí ní tààfi Yorùbá dá lára lórí kẹ́lẹ̀ bá a mọ ipò àti ìhà táwọn èèyàn kọ síjọba yín àti ìrètí wọn, ajẹ́kẹ́ mọ̀. Bàbá, lórí ẹkọ́nọ́mì ẹ̀ ń gbìyànjú, but nínú gbogbo ìrìnàjò tí mo rìn nílé ayé, mo wo gbogbo ayé yìí lọ, báyé ṣe rí, báyé ṣe tóbi tó yìí. Ẹni tí kì í bá fi ọ̀rọ̀ lọ́rọ̀, tí ì bá fi ṣàríkọ́gbọ́n, irú wọn náà máa ń kó sínú kòtò lẹ́ẹ̀mẹ́wàá o. Tẹ́ ẹ bá lọ wo bá Amẹ́ríkà ṣe ṣètò ìjọba wọn, bí Britain ṣe ṣètò ìjọba wọn, bí Chinese ṣe ṣètò ìjọba wọn, bí Japan ṣe ṣètò ìjọba wọn, ó yàtọ̀ síra wọn. Àwọn ìlú alágbára ayé ni mò ń sọ yìí o. Tó bá jẹ́ irọ́ ẹ máa jà mí níyàn bí. Britain ò lo irú ìjọba tí Amẹ́ríkà ń lò. Germany ò lo irú ìjọba tí wọ́n ń lò ní Britain. Bẹ́ẹ̀ ni Japan ò lo irú ìjọba Chinese náà ò lo ìjọba tí Korea ń lò. Oníkálùkù ló níṣẹ̀dálẹ̀ wọn. Culture ni wọ́n fi ń control economy. Tí ẹ bá rò pé kẹ́ máa emulate àwọn IMF, àwọn kìíní, àwọn World Bank, tẹ̀lé gbogbo àwọn procedure wọn, we will not get out of this problem. Ó ní nǹkan táwọn ń pariwo. Àwa lè má lè káàkiri tó yín, a lè má lówó tó yín, ṣùgbọ́n à ní parọ́ fún yín láíláí. Awólọ́wọ̀ nìkan ló design system of governance títí ẹ̀ tó yàtọ̀ ní gbogbo àwọn tó ti jẹ́ dídà lórílẹ̀-èdè yìí rí láyé. Òun nìkan ní títí ẹ̀ yàtọ̀. Ẹ lọ wo pátá Awólọ́wọ̀ fẹ́ fi rule, ẹ bá lọ padà sórí manifesto Awólọ́wọ̀, ẹ máa bá ń bẹ̀ pátá tó fẹ́ fi rule, ẹ rí i pé ó yàtọ̀ gédégbé sí nǹkan tí à ń lò lórílẹ̀-èdè yìí. Pátá yẹn ló lò ńlẹ̀ Yorùbá tí gbogbo nǹkan fi gún régé nígbà yẹn, nígbà títí ẹ̀. Lénìí, kò sí nínú yín tó tẹ̀lé pátá Awólọ́wọ̀, pátá àwọn IMF yìí, àwọn World Bank yìí lẹ́ ń tẹ̀lé. Ẹ lè máa tẹ̀lé àwọn tí ò bá wá gbórí ilẹ̀ wa, kẹ́ máa tẹ̀lé fọ́múlà wọn kó work. Nǹkan tí mo ń pariwo ni, tí mo fi ń pariwo common sense. Ṣé rí ìṣòro tí Nàìjíríà ní òjò kékeré báyìí lọ o? Ṣùgbọ́n àwọn tẹ́ ń wò yẹn, amukun mẹ́kọ̀ọ́ gbogbo wọn.
amokun mẹ́kọ. Àwọn tí wọ́n sì believe nínú 2+2=4 àwọn ni wọ́n tá believe nínú ABCD àwọn lẹ́ ń wò. Ìṣòro tá a mọ̀ ní tá a bá continue lórí pattern yẹn òun lẹ́ ń rí. Torí ẹ̀ la fi ní kí wọ́n jẹ́ kí ìjọba oníkálukú ó máa lọ. Àkókò mọ̀ pé irú àwọn báyìí ẹ̀ nígbà ká lo initiative tiwa fún orílẹ̀-èdè yìí. Bóyá já lọ lò fún orílẹ̀-èdè bàbá tiwa. Ìdí tí Yorùbá fi ń pariwo ẹ fún wa ní independent ni ẹ kẹ́jẹ́ ká máa bá tiwa lọ. Tẹ́ bá fún ọ̀nà Yorùbá ní independent kí wá wò bá fakọyọ àbá ní fakọyọ. Gbogbo wa la máa jókòó round table. A dẹ̀ mú ìmọ̀ràn wá. A ní lo gbogbo ìlànà táwọn àgbáyé yòókù ń lò. Ohun tó ń fọ́n Saudi ò lo pattern America. Gbogbo yìí tẹ́ ń pariwo kíní kan yìí tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé mò ń sọ fún yìí just simple arithmetic. Kò sẹ́ni tí ń lo pattern ẹni kankan. Ẹ wo India. India gba kí British colonize wọn, but wọn àgbà language Britain, wọn àgbà ìwọṣọ wọn, wọn àgbà ẹ̀sìn wọn, wọn àgbà àṣà wọn. Ìtí wọn kà gbà lọ́wọ́ wọn náà ní technology tẹ̀yí Britain mú wa òun náà gbà lọ́wọ́ wọn tán. Ṣé kò wá pé India lénìí? India wà nínú àwọn tí Nàìjíríà lọ ń gbépo lọ́dọ̀ wọn. Ṣé ojú ògbàyàn ti India tí ò lépo? Nàìjíríà lọ ń rìn fáyé epo ní India. Láàárọ̀ inú ìròyìn tá a gbọ́ 20 countries ní Nàìjíríà tí lọ ń ra epo lọ́dún kan. A fi $18.5 billion la fi repo wọlé látọ̀dọ̀ àwọn ìlú kéréje. Ara lọ́wọ́ China dánwò. Àtúwárà ní Togo. Ṣé Togo lépo ni? Ìyẹn ni mo rò pé yẹ kí wọ́n wádìí owó bíi $900 million tánà tó lọ fi repo Togo. Ó yẹ wọ́n wádìí ẹ̀ dáadáa. Ṣé Togo lépo? Àbí wọ́n rí ní refinery lépo wà ní Togo? Ṣẹ́ṣẹ́ pé ìlú ìtítán. Torí ẹ̀ mo ṣe sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu kí ni kankan tó go wrong nínú ìjọba wọn jẹ́ sọ fún ilé nì. Èmi àtẹnìkan tátọjọ́ campaign fún wọn mo wá bá pàdé obìnrin ni wọ́n ń pè ní Eléèlú Ayọ̀ọ́lá. Mi ìfẹ́ mú fọ́tò ẹ̀ ọkọ̀ mọ́dà pé àbí mò ń ba tiẹ̀ jẹ́. Eléèlú Ayọ̀ọ́lá lọ kọ write up kan, ó sọ̀rọ̀ lórí economic system bàbá, ó sọ gbogbo ẹ̀ lọ. Mo kàn ń wò báyìí gbogbo ẹ sì believe nínú àwọn kìíní, ẹ believe nínú principle of economics táwọn yìí tàti kà school tí ò wọ́ kiri, ẹ sì tún believe nínú ẹ̀. Ibi tẹ́ ẹ ti ń gẹ̀tì ẹ̀ rọ́ǹgìrì ìlú yẹn yàtọ̀ sí gbogbo pattern tẹ́ ń lò yẹn. Ìlú táwa náà yìí ó yàtọ̀. A ní challenge pé àlewọgbó torí àwọn Fúlàní dáradára. Challenge ẹ̀ làwa nílẹ̀ Yorùbá tí ò jẹ́ àlewọgbó torí igbó wa náà ranjú mọ́ láti over 200 years ní Fúlàní ti dojúkọ igbó wa. Ẹ̀dẹ̀mọ̀ adẹ̀ ń pariwo fún yín. Irú ààrẹ tí Tinubu máa jẹ wá sí ìpa Tinubu ó jàre wa lórí ọ̀rọ̀ tí ní gbóná torí yóò jàre wa. Kò ní gbogbo agbára tó ní ló ti ṣe. Ó fún wa ní kọ́sítọ́ọ̀mù ọmọ Yorùbá ni tó yẹ pé tó bá rí Fúlàní tí ń bọ̀ tó fẹ́ wọgbó wa ó yẹ kó mọ gbọ́ tí ó dá sí. Yorùbá ló fi síbẹ̀. Ó sì fi ẹgbẹ́ tó kún tó jẹ́ ọmọ Yorùbá ó fi ṣe ọ̀gá ọlọ́pàá. Ṣùgbọ́n Fúlàní ò yé wọgbó wa pa àwọn èèyàn wa. Dèní ààrẹ ẹgbẹ́ tó kún kó sọ̀rọ̀ Tinubu ó jàre wa ń bẹ̀ yóò ní ṣe bọ́mọ yìí mo fún yín. Kí ló dé tí o ṣe? Sóun náà lóòótọ́ àmọ́ bá yín sọ́nù gbóni yóò jàre wá ń bẹ̀ yẹn. Tá a bá tó béèrè wípé òkè kí ló wá fàbọ̀ ọ̀nà kan tí ò ti ní jàre wá ọ̀nà ní tẹ̀bi. Mo dẹ̀ pa òwe fún bàbá yìí títí ṣùgbọ́n mo padà sọ̀rọ̀ kan nínú fídíò kan tí mo ṣe bí ijọ́ mẹ́ta sẹ́yìn tí mo ní àìgbọ́ èdè Yorùbá tó ó wà lára àṣòro tí àwọn ọ̀pọ̀lọpọ̀ Yorùbá leaders ní. Àìgbọ́ tó kéèyàn máa pàṣàmọ̀ fún yín kéde má máa kọ bí ara sí. Mo ń sọ fún yín pé gbogbo ọ̀rẹ́ tẹ́ bá ṣe láyé ẹ má mú tó ń jẹ kú òun bẹ́ẹ̀. Tẹ́ bá ti á máa sọ̀rọ̀ ẹ ṣùgbọ́n ànítọ́jọ́ jẹun papọ̀ ọ̀tá lẹ́ ṣe gbẹ̀yìn. Ọ̀tá lẹ́ padà ṣe gbẹ̀yìn. Ebi ìwọ̀nù kọ́rọ̀ mi wọ̀ kí ni mú àwọn èèyàn ṣe Boko Haram. Ẹni tí ìjẹun ti ń guru bàbá Bọ́lá ti ń rúbó làkiri lójoojúmọ́ ẹ̀yẹ fún 10,000 pé akàfẹ́ kọ́ lọ pa onílé kejì ni kọ̀ọ̀kan go lọ́bẹ̀ lẹ́yìn ọrùn. Ẹ fún 10,000 bí ìbá nípa ẹ tíráyè.
àwọn bọ́dà sọ́wọ́n pé láàrin oṣù kó lè mọ́ gádà 200 naira ẹ̀yẹ fún 10,000 pé kó lọ pa ẹ̀wà bí Yorùbá nípa ìtí ìṣẹ̀lẹ̀ lókè ọ̀yà lẹ́ ń rí yẹn problem tán nínú problem ebi òun ìṣòro táwọn ní lókè ọ̀yà ìwọ̀n àwọn olè tọ̀dọ̀ wa náà ń bí adẹ̀ ń pariwo débi wípé tẹ́ bá bọ́lẹ̀ lórí ọ̀kadà àwọn tó máa dúlé yín lọ́rùn tẹ́ bá ti gba change báyìí wọ́n máa tọrọ owó lọ́wọ́ yín ni àwọn èèyàn gbọ́dọ̀ rí yín pẹ́ lọ ṣé ẹni káwọn èèyàn lọ sórí ATM mọ́ ni láti jọ àwọn èèyàn tó láì nídìí ATM ni bẹ́ẹ̀ bá lọ tó láì sí àwọn tí ó dúró tì pa àwọn fẹ́ yáwó ọ̀pọ̀lọpọ̀ tẹ́jọ́ tó gan wọ́n fẹ́ yáwó wọ́n fẹ́ tọrọ owó lọ́wọ́ yín ni kì í ṣe pé wọ́n wá gba owó tí wọ́n sọ pé brother I never chop since morning ìkẹtẹ́ máa gbọ́ nìyẹn brother I never chop since morning ìtọ́sọ̀lẹ̀ Yorùbá dá sí nìyẹn especially Èkó yìí adẹ̀ ń pariwo fún yín ẹ má jẹ́ kébi ó wà náà pọ́lísì yín ibi tẹ́ ti wá tó get it wrong jù ní ayé àti lọ́run bàbá Tinubu mo fẹ́ kí fídíò yìí gbogbo ẹni tó bá rí ẹ bá mi share ẹ̀ dáadáa kó dọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu kó lè mọ gravity ẹ̀ṣẹ̀ wọn lórí ọ̀rọ̀ ọmọ Nàìjíríà torí wọn àmọ́ mo rí pé wọn àdá àmàdá rárá tọ̀ ẹ wá gbéra àwọn èèyàn wá ń pariwo lórí ọ̀rọ̀ ebi wọ́n wá ń pariwo lọ́rọ̀ rẹ̀ ebi mo wù dẹ̀ sọ nínú fídíò mi mo ní ẹ wá solution sọ̀rọ̀ oúnjẹ tó wọ́n tágbára àwọn Yorùbá ti ká mọ́ ṣé sìn èmi ra ráìsì ike kan lágbára tẹ́tẹ́lẹ̀ máa ń ra half bag níṣẹ́ ike kan lágbára àbí gbé ìgbà mi gan kò ní fẹ́ gbé kẹ́lì kan wá tọrọ ráìsì lọ́ọ̀ mi tẹ́tẹ́lẹ̀ a máa ń bọ àwọn èèyàn ráìsì ẹ lọ sí agolo ìjẹ mo sáfún yín lágolo méjì ẹ lọ sí ṣé mo lè bòyàn lágolo méjì ráìsì sìn ṣé mo lè bòyàn tọ̀dọ̀ mi gan kò tó mi ibi tó bá Nàìjíríà dé nìyẹn ni mò ń sọ sáwọn táwọn fún tẹ́lẹ̀ tá a bá fún wọn mọ́ṣẹ́ wọn ní dọ̀tá wa wọ́n dọ̀tá wa so àwa náà ti wá dẹ́ pé àlẹ́ jẹun lójú èèyàn máa gbọ́ sínú yàrá jẹun ni ní tẹ́ sọ Nàìjíríà dá nìyẹn ẹ wá láwọn èèyàn ní rise up against yín adẹ́ sọ kínní mo pariwo ẹni tó bá wo fídíò mi láti ilẹ̀ ẹ lọ wo fídíò tí mo ṣe láti January up to date mo ń pe ọ̀rọ̀ ibi ni mo ń dọ́gbọ́n try láti bá yín sọ pé ẹ wá solution sí kíní yìí yóò olóburú jù ẹ bá lọ kọ́ títì sórí òkun kò sẹ́ni tó fẹ́ wo títì orí òkun ẹlòmíì ní wọ́n ti kọ́tọ́ mi land bridge ọmọ Nàìjíríà mi ò gorí rẹ̀ rí níjọba Babangida ti kọ́tọ́ mi land bridge tẹ́ ń wò yẹn àìmọye ọmọ Nàìjíríà tí ò tẹ́rí láyé ẹlòmíì kan ò tẹ́ tó fi lọ lóyìnbó kẹ́lẹ́ bá mọ̀ kí ni wọ́n káàkiri à ń sọ̀rọ̀ ibi fún yín ẹ̀ ń sọ̀rọ̀ títì ẹ̀ ń sọ̀rọ̀ infrastructure ẹ̀ ń sọ̀rọ̀ bí kíní ibi tẹ́ ti wá get it wrong tó tóbi jù ẹ jẹ́ kí n sọ fún yín lẹ́nìí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ introduce system policy tí ó mẹ́bi dání wá kò wá hàn lára àwọn National Assembly yín àtàwọn senator wèrè tẹ́ ń kóra yín kiri policy yìí wà affect àwọn owó tax tiwa táwa ń san àwọn wá ń jẹun ẹ̀mẹ́ta tí wọ́n yín pé wọ́n tó máa fún àlè jẹ wọ́n tó máa bùn yàn àwọn ara wọn àwọn sẹ́nítọ̀ yẹn wọ́n wà tó gba owó nígbà tó bá wọlé tán búra fún yín tán ọ̀pọ̀lọpọ̀ wọ́n tó kókó láàrin wa wọ́n kó lọ Lẹ́kí bàbá ṣe ìmọ̀ pẹ́yìn lẹ dá Lẹ́kí lẹ̀ àti Banana Island ibẹ̀ gbogbo àwọn sẹ́nítọ̀ kó lọ sí wọ́n sá kó láàrin àwọn èèyàn torí káwọn bàbá tọrọ lọ́wọ́ wọn pé bí ń pa wá kan fún wa lówó ẹ wá ní Nàìjíríà sì ò ní ẹ pariwo tí mú wàhálà ìbọ̀ rèé protest system wò yìí tí mo bọ̀ rèé èmi ò mọ irú àrọwà tẹ́ ẹ fẹ́ pa fáwọn ọ̀dọ́ tí wọn ò fi ní bóde ẹ wá tó jẹ́ kí n sọ fún yín ìbóde wọn ilé tí wọ́n ń bá bọ̀ yìí ìbóde ogun ni wọ́n ṣetán àti fẹ̀mí wọn lélẹ̀ àti pàrọwà fún wọn abẹ̀ wọn láwọn ò ní gbà ìwọ tó bá sọ̀rọ̀ jù gẹ̀rú àwọn tá a dúró tá a jẹ́ sọ̀rọ̀ tá a dọ́gbọ́n persuade wọn pé ẹ má ṣe ìwọ́de wọ́n fẹ́ lè gé wa lórí níbi tí inú ń bí wọn dé adẹ̀jẹ́ kó yé wọn pé àtọ́nà pàpà wá yìnbọn sí yín kí ní ó jẹ́rè ń jẹ yín àwọn gangan sọ fún àwọn wà ló dẹ́ẹ̀dì èdè yẹn ni ò tí ì yé mi wọ́n láwọn àwọn wà ló dẹ́ẹ̀dì ju Nigerian police lọ àti Nigerian army páwọn ready ni battle to finish pé tí ọlọ́pàá kan bá yìnbọn pẹ́kẹ́ àwọn finish gbogbo ọlọ́pàá mélòó lẹ́fẹ́ lò ẹ̀ lọ ọlọ́pàá 4,000 lórí èèyàn bí 1 million ìjà wo náà fẹ́ jà bàbá ẹ̀yin lẹ́fẹ́ kí Nàìjíríà gbiná torí wọ́n ní ogun kíní kan mo ti gbàgbé máa ń pọ̀wé járe
èèyàn máa ń prepare de wàhálà ni. Irú àwọn cases wọ̀nyí bẹ́ẹ̀ ẹ ti rí i, wọ́n ní ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ arọ tó bá gbọ́n dẹ̀ ni. Wọ́n ti sọ kíní ìfún yín, wọ́n ti fún yín ní date àti time. As a good government tó fẹ́ kí ìlú rẹ̀ ó dáa, tó fẹ́ káwọn èèyàn rẹ̀ wà lálàáfíà, you have to do the needful. Bọ́dà lẹ́fẹ́ sí ni kẹ́ẹ̀sí káwọn èèyàn máa róúnjẹ rà. Tó bá pé bọ́dà náà lákòókò tí láti over 8 years now láti ti bọ́dà pé kí a lè fi grow economy wa. Tẹkọ́nọ́mì dẹ́kọ̀ tí ò grow ẹ ṣí bọ́dà padà káwọn èèyàn jẹun. Ẹ ṣí bọ́dà. Tẹ́ bá ṣí bọ́dà lọ́la Monday gbogbo ọ̀rọ̀ protest yóò kọ́kọ́ lọlẹ̀ náà wíìm. Solution àkọ́kọ́ nìyẹn. Lẹ́fì mọ̀ pé ebi èyí lẹ́fì bí pa àwọn èèyàn débẹ̀. Láti 8 years làwọn èèyàn ti ń gbé, kì í ṣe ìjọba yín ló bẹ̀rẹ̀ ebi o, ìjọba Buhari ni o. Ìjọba Buhari ló bẹ̀rẹ̀ ebi lórílẹ̀‐èdè yìí. Àwa bá lórí títí ọdún kan tó tí wọ́n ń lọ, àwọn èèyàn wọn ò ní gba second year fún yín, àṣírí mo gé fún yín lẹ́nìí. Ṣùgbọ́n àwọn tẹ́rí tí ń tẹ̀lé yín yẹn ò ní sòdodo ọ̀rọ̀ fún yín láéláé o. Òdodo ọ̀rọ̀ bẹ̀ mo sọ fún yín lẹ́nìí, wọn ò ní sòdodo ọ̀rọ̀. Ìfẹ́ táwa ní jẹ́ káwọn ọmọ wa ká mọ ara yín létí gbogbo gbà. Ìfẹ́ ni. Àfẹ́kẹ́ ṣubú torí tá a ti sọ fáwọn èèyàn ń pa yín. Àfẹ́kẹ́ ṣubú bàbá. Ẹ ronú kílẹ̀ tó wọn lọ́la, ẹ ṣe tó dáa. Ẹ change story yẹn, kò sẹ́ni tó fẹ́ mú yín sí. Economy ò dàbí ẹ̀mí. Economy ju ẹ̀mí lọ ni. Adé ń bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ economy. À ń sọ̀rọ̀ ẹ̀mí, àwọn èèyàn ń kú nínú wàhálà yìí. Ibi ń pa àwọn èèyàn, hospital tẹ́ gbé kalẹ̀ fún wọn ò dáa, wọn ò rógun, fake ogun lára. Ẹ ṣiṣẹ́ lórí gbogbo nǹkan wọ̀nyẹn, sọ̀rọ̀ economy. Economy wo? Ṣé economy help masses báyìí? Láti over 8 years. Èyí dẹ̀ ń gba gbogbo àwọn tó yẹ kẹ́gbẹ́ àtàtò NDU. Ẹ ń gba National Assembly ẹ̀ fún policy wèrè yìí ò affect wọn. Ṣé wọ́n ṣe aráàlú yìí ni? Àbẹ́yìn ìsọmọ ìlú yìí tí policy ò affect ẹ̀yìn. Kò yẹ káwọn kan gba sálárì. Ìlú òdùn àwọn èèyàn yín gba sálárì, wọ́n tún fi ń dóyàwó kiri. Ẹ̀dẹ̀ ní káwọn èèyàn máa wòran. Ìṣòro tẹ́ ní pé ẹ̀rẹ́ èèyàn báyìí sòdodo ọ̀rọ̀. Wàláì. Gbogbo àwọn tẹ́kọ̀ọ́ kiri ń sẹ́ condemn ni wọ́n. Condemn freezer ní gbogbo wọn, condemn battery. Tó yẹ kẹ́ tàdánù làwọn tẹ́kọ̀ọ́ kiri wọn wọ̀nyẹn. Kò sẹ́ni kankan tó rí rẹ́ pé tó lè pè yín jókòó kó sòdodo ọ̀rọ̀ fún yín. Pé ebi ò dá lára. Ebi ò dá. Bàbá, ebi wá pa Nàìjíríà fún odidi ọdún 7. Ẹ̀yin náà wá tó kọ́ntínú inú ẹ̀ wá sọ pé yóò dá. Níjọ́ wo? Ẹ wá ní ká máa ní sùúrù. Adé ń sọ fún yín ní gbogbo ìgbà. Ẹ mú ráìsì, mo ní ẹ má kó ráìsì, ẹ má sọ pé ẹ fẹ́ ha ráìsì fáwọn èèyàn. Ẹ rà á wọlé kẹ́ subsidize ẹ̀. Kí gọ́ọ̀mẹ̀ntì mọ̀ pé lórí ráìsì làwọn subsidize oúnjẹ. Ẹ bá gbogbo subsidy tẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣọ́ọ̀tì gbogbo ẹ̀ dàgbà pátá kẹ́ ẹ mọ̀ ṣe gangan fún wa mọ́. Ṣùgbọ́n oúnjẹ ẹ ṣẹ̀yẹ fún wa. Mo dẹ̀ sọ nǹkan méjì tó wà paramount jù. Mo ní flour àti rice. Ẹ subsidize méjèèjì. Tẹ́ ẹ bá subsidize ẹ̀, kò sí ọgbọ́n tí protest yóò fi take place. Kò ní take place. Apariwo ẹgbà. Kò sí nǹkan tá a sọ tán o bàbá. Ṣé ẹgbà sí wa lẹ́nu? Ẹjọ́ tó bá bá wa rí fídíò ẹ bá wa share ẹ̀. Ẹ jẹ́ kó kálé kó kákó. Ọ̀rọ̀ ìyànjú leléyìí o. Ọ̀rọ̀ ìyànjú fún bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu tó bá wù wọ́n kí wọ́n gbọ́. Ebi ní máwọn èèyàn lọ sójú títì. Látọ̀la lọ, ebi. Ráìsì tẹ́ wá lọ kó wọlé tẹ́lẹ̀ fẹ́ fún gbogbo each state. Òun la wá ká fídíò ẹ̀ lánàá tí wọ́n ń rí báàgì ẹ̀. Wọ́n wá ń rí báàgì ráìsì yẹn. Wọ́n ń yọ báàgì federal government tó wà lára ẹ̀ kúrò. Wọ́n wá lọ ń tà láàrin ọjà níbi kan lé Haúsá. Àti ìmọ̀ tí ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá o, àti ìmọ̀ tí ṣẹlẹ̀ ńlẹ̀ Yíbò. Torí gbogbo àwọn gómìnà tẹ́ ń fún ní nǹkan yìí, wọ́n kàn lọ kó pamọ́ ni. Wọ́n dẹ̀ bàjọba yín jẹ́. Ẹni yẹn local government, bàbá mo sọ fún yín, strategize tó lélẹ̀ yín tẹ́ ṣe Lagos state kọ́ lẹ ṣe ní federal level. Ẹ̀yin fúnra yín lẹ dàjọba yín rú. Ó wù yín kẹ́ ẹ reach mẹ̀kúnnù, bọ́ mọ̀nà tẹ́ lè gbégbà. Instead of kẹ́ ẹ create ministry kan
tí ó máa àtẹ́sí kéèsì mẹ̀kúnnù ẹ wá mú ẹ wá lọ lórí ẹ̀ sábẹ́ gọ́vnà. Àwọn gọ́vnà bẹ̀rẹ̀ sí gbowó lọ́wọ́ yín, wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ fi ṣe fàájì tiwọn. Àwọn gọ́vnà tẹ́ mọ̀ pé wọn ò fẹ́ràn aráàlú nínú section gọ́ọ̀mẹ̀ntì tí ò fẹ́ràn aráàlú láyé àwọn gọ́vnà state ni wọn ò tiẹ̀ gbàtà aráàlú rárá. Ṣebí kan Dàpọ̀ Abíọ́dún tó wà lógún state ń bí ẹ wá wọ ọ̀nà wa lágbàdo náà láti over 8 years tó ti wà ń bẹ̀, going to 8 years now tó ti wà gọ́ọ̀mẹ̀ntì. Ààrí títì rìn lágbàdo dèní anybody ò dẹ̀ sọ̀rọ̀ àndódejọ́ kan tí ó kú ń bẹ̀ tọ́lọ́ ọgbẹ́ni tí ó ṣàánú wa a mọ̀ pé yóò lọ, kò sáà ní padà wá lọ́la kó pọ̀ tó nídìí wa ká tẹ̀lé, kò possible mọ́. Ó ti kọ́ wa lọ́gbọ́n tó fẹ́ kọ́ wa. Gbogbo state ti ṣe rí nù, a ti ṣe fídíò ibẹ̀ yẹn, àwọn èèyàn tí wọ́n kò sí tẹ́ fẹ́ sọ tán lè gbọ́ tinú wọn ń wó sí. Mo sọ fún yín nínú ẹni tí mo ti rí láyé nínú ẹni tó ti ṣèjọba láti 1999 up to date tó fẹ́ràn aráàlú, bàbá Bísí Àkàndé ni. Mo sọ ń bì kan lánàá, mo ní ẹ lọ bàbá Bísí Àkàndé nítorí aráàlú ló fi bá àwọn òṣìṣẹ́ ìjọba jà, torí aráàlú. Bàbá bá òṣìṣẹ́ ìjọba jà nítorí aráàlú. Òun ni òjì bàbá ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Bàbá yẹn nínú ẹni tó lóòótọ́, òun nìkan ni wọ́n gbé Kùránì fún àti Báíbù tó lóun ò ní fi Kùránì àti Báíbù búra. Wọ́n ní kí ni ó fi búra, ó ní Ọlọ́run ló fẹ́ fi búra, ó dẹ̀ fọ́ Ọlọ́run búra. Ṣé bàbá ò wá ṣe dáadáa ni? Nígbà tí bàbá dé gọ́ọ̀mẹ̀ntì Ọ̀ṣun ní mínísírì, Ọ̀ṣun ò ní state house tán fẹ́ tán jókòó sí, wọ́n ń yálé gbé kiri ni. Gbogbo ẹ bá rí ministry of agriculture lókè Ìfíà, ẹ rí ministry of finance, ẹ rí wọn ní ibi kan, wọ́n kà wọ́n káàkiri wọn wà lójú kan. Bàbá sọ̀spẹ́ndì màálù tán ń pa ní state house nígbà yẹn, ó sọ̀spẹ́ndì pé màálù ojoojúmọ́ tá ń pa yìí kí ni túmọ̀ rẹ̀, ó sọ̀spẹ́ndì pé ẹja máa save owó yẹn. Àwọn á bẹ̀rẹ̀ sí ní dín àkàrà àtẹ̀kọ́ àtògì fún wọn. Gbogbo wọn ò láìkẹ́ o, bọ̀ wọ́n mú fọ́dún mẹ́rin yẹn. Láàrin ọdún mẹ́rin tán dẹ̀ fi mú, bàbá rí owó kọ́ àbèrè tí gbogbo wọn wá ń jókòó sílé nìyí. Ṣé irú bàbá yẹn lọ́la ọmọ rẹ̀ ó jáde, àwọn èèyàn ní dúró tì? Ọmọ bàbá ò tí ì jáde o, ṣùgbọ́n níjọ́ kan tọ́mọ bàbá bá jáde, àwọn èèyàn ó san owó rí bàbá wọn fún. Wàláì òdodo ọ̀rọ̀ mo sọ fún yín lẹ́nìí, mo fẹ́ kẹ́ tẹ̀lé. Àwọn èèyàn ó san oore àwọn ọmọ bàbá Àkàndé fún, wàláì fáwọn ọmọ rẹ̀. Bàbá Àkàndé nìkan ló mọ̀ pé èèyàn péréte làwọn tẹ́ kó sí National Assembly tí wọ́n ń gbádùn yẹn o. Èèyàn péréte ni wọ́n ò sì wúlò faraàlú. Ẹ sọ fún sẹ́nẹ́tọ̀ kan tó lẹ́mìí tó lè rìn láàrin ìlú sìn tọwọ́ bábà tí wọ́n ò ní lynch ẹ̀. Ẹ sọ sẹ́nẹ́tọ̀ yẹn àbí ọ̀nàrẹ́bù ló lè rìn láàrin ìlú freely sìn pẹ̀lú state tí ìlú ìwà. Adẹ̀ ń pariwo fún ebi ní ń pa àwọn èèyàn sẹ́ kì í ṣe títì. Ẹ ṣàánú àwọn èèyàn jẹ́ wọn ó jẹun. Ẹ dẹ̀kọ́ ẹ gbọ́. Ìmọ̀ràn tí mo sáré fẹ́ mú wá nìyẹn ní ṣókí, kì í ṣe pé mo fẹ́ ṣètò tààrà. Ẹ rí pé mo wọlé pẹ̀lú spirit yẹn ni. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí kó lọ káàkiri. Ọlọ́run ọba àánú yóò dúró tì wá, yóò jẹ́ kí gbogbo ètò tá a bá tò yóò jẹ́ kó tò. Àwọn ọmọ tán dẹ̀ fẹ́ gbéra tán jáde àtọ̀lá lọ, Ọlọ́run máa fi sọ́sọ́ wọn o, aburú ò ní ṣe wọ́n. Ẹ̀yin tẹ́ ẹ jágbọ́ fi rọ́ náà, ẹ má fa aburú sáwọn ọmọ yín o. Àwọn ọmọ yín ni o, ẹ má dẹ anybody lóhùn pé ẹ ṣúùtì wọn, ẹ má ṣúùtì èèyàn o. Tẹ́ ẹ bá ṣúùtì èèyàn, ẹ dógun lẹ̀ Nàìjíríà nù. Torí àwọn ọmọ yẹn náà mí ni ẹ̀. Ṣé mọ̀ pé kinní kan náà ni ó léyàn sókè ògiri tí ó fi di wàhálà. Orí wàhálà la wà báyìí o. Nàìjíríà ti wà lórí time bomb. Tèmi ò ní jù báyìí lọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run.